ìròyìn èyí tí wọ́n ní ọ̀gá àgbà iléeṣẹ́ ológun ilẹ̀ yìí Lieutenant General Taoreed Lágbájá wípé ó ti jọ́lọ́run ọba nípè ní nǹkan bíi wákàtí 48 sẹ́yìn ní ilẹ̀ òkèrè nílé ìwòsàn kan tí ẹnikẹ́ni ò mọrúkọ rẹ̀ látàrí àìsàn jẹjẹrẹ èyí tí wọ́n ní ó ṣekú pa ọ̀gágun ọ̀hún. Ṣùgbọ́n báyìí iléeṣẹ́ ológun orílẹ̀-èdè yìí ti ní ìròyìn náà eléyìí tó dédé tàn káàkiri orí ayélujára látọwọ́ ayédèrú àwọn oníròyìn àti àwọn tí wọ́n wá nǹkan tí wọ́n jẹ kiri. Wọ́n ní ìròyìn náà irọ́ gbu ló wà níbẹ̀. Wọ́n ní kokoko lára ọ̀tá lè irọ́ ikú là á pa má dá àdá ò ní kù. Wọ́n ní irọ́ ikú là á pa mọ́ òkè òkè ò ní kù o. Kokoko báyìí ń lára ọ̀gágun àgbà iléeṣẹ́ ológun lẹ̀ yìí wà Lieutenant General Taoreed Lágbájá o. Wọ́n ní kokoko lára ọ̀tá lè bàbá ń bẹ láàyè níbi tí ti ń fi ẹ̀kọ́ tòun ti mẹ́mẹ́